tí mo ti fi ń kéwì páṣírí gbogbo òṣèlú gbogbo sọ́jà ń bẹ lọ́wọ́ ológun dúdú. gbogbo ẹni tó ṣe rere àti gbogbo èèyàn tó ṣe burúkú ìgbà àsìkò bá tó yẹ ká tú àṣírí oníkálukú fáráyé gbọ́ pé ológun dúdú ọmọ yànnàná ọ̀rọ̀. ìdí tí wọ́n fi ń pológun dúdú lọ́kọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ńlọrọ̀ tó délẹ̀ yìí o. gbogbo ẹni tí wọ́n ń pera wọn tí wọ́n ń fira wọn wé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó yẹ ká wá wò wá wọn sí tọbáfẹ́mi. ìtàn olórí olè nínú àwọn òṣèlú lológun dúdú gbé wá bá yín ọmọ Nàìjíríà. gbogbo ẹrù tẹ́ ẹ kó Bọ́lá Tinubu Buhari Ọ̀ṣínbàjò gbogbo ẹrù tẹ́ ẹ kó wọn sílẹ̀ o. ìlú ń pariwo Buhari olè Ọ̀ṣínbàjò olè Bọ́lá Tinubu olè Láí Mohammed olè wọ́n fẹ́ lọ jalè ní Aso Rock no vacancy kò sáàyè Arẹ́gbẹ́ṣọlá olè Àǹbọ̀dé olè. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ àṣírí títú lórí aṣíwájú Bọ́lá Tinubu Ahmed ọmọ olè dáńbánsá olórí gbéwìrì jàgàbáànì tó kó gbogbo yín lẹ́rú po. àbí Bọ́lá Tinubu lọ́jọ́ kejì oṣù kẹta ọdún 1952 sígboro Èkó nígbà tí màmá Bọ́lá Tinubu tó wá ṣiṣẹ́ alábàárù ní Ìdúmọ̀tà. àti bàbá àti ìyá Bọ́lá Tinubu Ìrágbìjí ni wọ́n ti wá o. bàbá Tinubu kì í sọmọ Èkó rárá wọ́n gbé gbogbo ọmọ Èkó ní Mugun ni. ilé Akíka ní Ìrágbìjí nílé àwọn ọmọ olè tó pera rẹ̀ ní jàgàbáànì. ó dùn mí jọjọ ó dùn mí fọmọ Èkó ẹ̀yin ọmọ Èkó ẹ̀yin ọmọ ìsàlẹ̀ Èkó ẹ̀yin Highlanders. ọjọ́ wo lẹ tó fẹ́ kú òlóko ẹrú àwọn ọmọ àjèjì wá láti gbónígbó wọ́n wá ń gbé yín ní Mugun àbọ̀mọ Èkó kọ́ ẹ̀yin ò gbé wọn ní Mugun nílùú òkè àwọn ará òkè ló tún wá ń gbé yín mọ́ra gbé yín ní Mugun ọmọ Èkó. bóyá lọmọ Ìbàdàn òsì níjọba lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín sú mi. àtẹnulẹ̀ ní ẹ̀ lóògùn àfikọ́mọ Èkó ọmọ fẹsẹ̀ halẹ̀ kùràkùrà bí ewúrẹ́ kí wọ́n mọ fohùn sílẹ̀. aramanda kí ni irú eléyìí o wọn ò lè jọba lẹ́kọ̀ọ́ láì rí Tinubu ẹ ti rógo ọmọ Èkó. wọn ò lè jẹ gómìnà láì rọ́mọ Ìrágbìjí ẹ ti kéèmọ̀. àwa ń bẹ Olúwa lọ́wọ́lọ́wọ́ fẹ̀yìn ọmọ Èkó kóríwó lè tú yín sílẹ̀ lóko ẹrú Bọ́dílọ́n ròdù tẹ́ ẹ wà. bàbá sọ pé lẹ́sìn ń bá ká ọmọ onílẹ̀ yín tún wá di àtìkù nílẹ̀ bàbá wọn. èèmọ̀ rẹ o ọmọ Ádámọ̀. àmọ́ ṣá Olúwa tó tú wọn sílẹ̀ lóko ẹrú Adédìbú nìbàdàn ó ní bó ti ṣe. Aláwùrábí tó tú wọn sílẹ̀ lóko ẹrú Sàràkí nìlọrin ó ní bó ti ṣe. ẹ̀yin ọmọ Èkó kò ní pẹ́ t'Olúwa ó gbà yín lọ́wọ́ Fáráò ajégunjẹran. mo kí gbogbo yín ẹ kú rọ́jú o lóko ẹrú jàgàbáànì. Bọ́lá Tinubu ló jẹ sẹ́nétọ̀ tó lọ ṣojú Lagos West Senatorial District ní 1992 ló gbá yín lójú tójú yín fẹ́ẹ́ fọ́. ó tún wá di 1999 ó tún jẹ gómìnà lé yín lórí. ọmọ yín tó jọmọ Èkó proper ó jáde ẹlẹ́dànù ìyẹn Wahab Dosùnmú. ènìyàn rere tún jáde lọ́dún náà lọ́hùn-ún Fúnṣọ́ Williams ẹ tún lé yẹn dànù. kí wọ́n tiẹ̀ tó wá bá yín pa kú pátápátá kí wọ́n tó pa Fúnṣọ́ Williams kú pátápátá korongodo. ẹ̀yin ọmọ Èkó ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ̀ẹ̀mẹ́ni tó pa Fúnṣọ́ Williams létí òkun Èkó kọ́. Ifá ti lé wá ní babaláwo tí wọ́n ló ń bá Tinubu ṣoògùn níyà 2001 tó fi kó gbogbo yín sínú pangolo. àwọn èrè mẹ́ta tí Tinubu ní kí wọ́n ṣe sí tóògèètì lọ́nà Ìbàdàn àwo ló lè yé ọ̀gbẹ̀rì onímọ̀. ìgbà tí Tinubu lọ́dún mẹ́jọ tiẹ̀ tán ṣé wọ́n ṣe primary kí wọ́n tó gbé Fáṣọlá jáde ẹ béèrè lọ́wọ́ ara yín ọmọ Èkó. Fáṣọlá tí Tinubu gbé lé yín lórí gẹ́gẹ́ kì í sọmọ Èkó. Àǹbọ̀dé tó tún gbé jáde lọ́tẹ̀ yìí kì í sọmọ Èkó. 1960 ní Nàìjíríà gbòmìnira tí gbogbo wa dáṣọ fún jótà aṣayẹyẹ. 1960 lágbára wa lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn létí ọ̀sà. ẹ̀yin ọmọ Èkó ọjọ́ wo lẹ́yìn tó fẹ́ gba independent lọ́wọ́ Bọ́lá Tinubu. gbogbo oúnjẹ tó tọ́ sí yín ni Bọ́lá Tinubu kó fáwọn ọmọ ìlú òkè pé kí wọ́n jẹ. Tinubu ti sọ nílùú London ó lọ́ra ìsà làwọn ọmọ Èkó jẹ́. ẹ jẹ́ kí wọ́n mọ̀ sọwọ́ méjì lókè fẹ́ nìkan kí wọ́n mọ̀ jẹsẹ̀ mọ́lẹ̀. ẹ̀yin ọmọ Èkó ẹ jí gìrì lójú oorun òṣèlú. ẹ ronú ara yín o ológun dúdú fẹ́ ta yín jí
mo fẹ́ pàkíyèsí yín sáwọn nǹkan wọ̀nyí. Ọmọwòra rẹ̀ tí Tinubu fi ṣe kọmíṣánná níjọ́sí Ilé Ifẹ̀ ló ti wá. Arẹ́gbẹ́ṣọlá tó fi ṣe kọmíṣánná for works Oko Òjèṣà ló ti wá. Michael Ọpẹ́yẹmí Bámidélé MOB tó ṣe kọmíṣánná for sport Ìyìn Èkìtì ló ti wá. Délé Aláké tó tún ṣe kọmíṣánná nígbà kan Èkìtì ló ti wá. Ẹ̀yin ọmọ Èkó ẹ̀tọ́ yín dà ọmọ Islanders. Tinubu ti jẹ yín máyé aṣíwájú àwọn ọmọ olè ti gbàre yín ẹ kígbe. Gbogbo ogún bàbá yín ni Bọ́lá Tinubu ti gbẹ́sẹ̀ lé bóyá lẹ gbọ́n bí pé Bọ́lá Tinubu ti ta Lagos City Hall fẹ́nìkan. Pálọ̀mọ̀ shopping complex tó jẹ́ property Lagos State gbogbo òwe ẹ̀ pátápátá orúkọ Bọ́lá Tinubu ló wà ńbẹ̀. Lagos State Polytechnic property ní Kòsì area ní Kétu. Abẹ́ ti gbàgbé pé Lagos State Polytechnic ní property ní Kétu. Táwọn ọmọ iléèwé ti ń lọ síbẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n tó kó wọn lọ Kòròdú. Bọ́lá Tinubu ti gbà á lọ́wọ́ Lagos State ó ti sọ di tiẹ̀. Dípò orúkọ Lagos State tó wà lórí ilẹ̀ ọ̀hún àti gbogbo ilé gbogbo ilẹ̀ gbogbo igi gbogbo òdòdó gbogbo ọkọ̀ tí Lagos State government ti ní lórí property ọ̀hún orúkọ aṣíwájú Bọ́lá Tinubu ló wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin ọmọ Èkó ẹ lọ béèrè pé ológun dúdú ti parọ́ mọ́ Bọ́lá Tinubu. Orí ilẹ̀ tí wọ́n gbé Continental Television Station sí ní Kétu Lagos State Polytechnic ní Bọ́lá Tinubu gbalẹ̀ náà lọ́wọ́ wọn. Iléeṣẹ́ Continental Television Station ọ̀hún gan Bọ́lá Tinubu ọmọ olè lóní ẹ tún lọ yẹ̀ díẹ̀ wò. Gbogbo ọ̀dà títí kan tó géètì tí wọ́n ṣe sí Lẹ́kí Bọ́lá Tinubu ló gba kọ́ńtrákì ẹ̀ pátápátá. Fáṣọlá fẹ́ gbé fún Julius Berger ní 20 billion naira. Bọ́lá Tinubu gbà ní 60 billion naira. Tó dáa ẹ̀yin ọmọ Èkó wọ́n wá parí tó géètì àti gbogbo títì àti gbogbo iná gbogbo ọ̀dà. Bọ́lá Tinubu tún wá tọwọ́ Fáṣọlá bọ̀wé pé kó sọ pé Lagos State government ò tí ì sanwó tán fún Bọ́lá Tinubu o. Ẹ wá wò ó gẹ́gẹ́ bí ìwé àgírímẹ́ǹtì wọn 22 years ní Bọ́lá Tinubu ó fi gbowó tó géètì ní Lẹ́kí. Ẹ̀yin ọmọ Èkó ẹ dáràn gbáà. Ojoojúmọ́ làánú àwọn ọmọ Èkó ń ṣe mí. Tí mo bá rántí bí Bọ́lá Tinubu ti ṣe ń gùn wọ́n bí ẹṣin táwọn gan ṣe gìyọ̀ bí àgùntàn tẹ̀lé Bọ́lá Tinubu. Mo ti béèrè rí pé ṣe bí wọ́n láwọn ọmọ Èkó ọ̀gbàgọ̀jẹ̀ ṣe bí wọ́n láwọn ọmọ Èkó kì í ṣe ṣù ẹ̀gbẹ̀ pákó. Ẹ̀yin ọmọ Èkó Olúwa mi ìbá sí yín lójú ẹ̀mí ni ẹ bá mọ̀ fọ́rọ̀ yín lọ́wọ́ Tinubu kì í ṣojú lásán. Gbogbo pásítọ̀ gbogbo àfáà gbogbo babaláwo gbogbo egúngún yín gbogbo onímọ̀lẹ̀ nígbà ògúnnu kí ni wọ́n ń ṣe. Àjèjì kan ṣoṣo lọ́wọ́ á kó gbogbo Èkó lẹ́rú pátá. Àsìkò ti tó tẹ́ ẹ fẹ́ kú nínú ìgbèkùn èṣù ẹ jẹ́ ká lọ. Ọ̀rọ̀ mi ń bá mo kó mo rò ó bọ̀. Ìwé Oníwàásù orí 10 ẹsẹ̀ 6 wípé a gbé aṣiwèrè sí ipò ọlá àwọn ọlọ́rọ̀ sì jókòó ní ipò ẹ̀yìn. Bákan náà ìwé Matthew orí 19 ẹsẹ̀ 23 ó sọ wípé nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé lóòótọ́ ni mo wí fún yín ó ṣòro gidigidi fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run. Mo sì wí fún yín ẹ̀wẹ̀ ó rọrùn fún ìbákasí ẹ láti wọ ojú abẹ́rẹ́ jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run lọ. Àwọn aeropílẹ̀nì tí wọ́n ń pè ní First Nation Airline bóyá lẹ mọ̀ pé Bọ́lá Tinubu ọmọ olè náà ló tún ní. First Nation Airline $300 million ni wọ́n fi dá iléeṣẹ́ náà sílẹ̀ ṣé kó wá ń gbọ́. Owó Èkó ní ń gbé wọ́n kó gbogbo owó ìpínlẹ̀ Èkó lọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìyẹn l'Arẹ́gbẹ́ṣọlá fi ń polongo. Owó tó yẹ kí wọ́n fi tún ìpínlẹ̀ Èkó ṣe ìyẹn ni Fáyẹmí kó lọ s'Ékìtì tó fi lọ kàmpéènì. Ẹ̀yin òṣìṣẹ́ local government councils Èkó ẹ̀yin NOGE ẹ̀yin NUT ẹ̀yin tíṣà ẹ̀yin òṣìṣẹ́ aláùsá ǹjẹ́ ẹ ti gbọ́ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ wípé kí ni wípé à ń bọ̀dé ọmọ olè tí Bọ́lá Tinubu gbélé yín lórí lọ́tẹ̀ yìí o ẹ̀gbọ́n tó sọ ni. Ó ní tóun bá ti di gómìnà ìpínlẹ̀ Èkó òun fẹ́ gé owó ẹ̀yin òṣìṣẹ́ ṣé ẹ ti gbọ́ ẹ̀yin òṣìṣẹ́ káńsù ẹ̀yin olùkọ́ nípínlẹ̀ Èkó ẹ̀yin òṣìṣẹ́ aláùsá èló gan-an lẹ̀ ń gbà lóṣù Sámbọ̀dé tó fẹ́ yọ nínú owó yín o ẹ̀yin tíṣà
ẹ̀yin nọ́gẹ̀ ẹ̀yin òṣìṣẹ́ Lagos State Government ẹ jẹ́ lọ dìbò fún Jìmí Àgbájé tó fẹ́ fowó kówó yín ẹ dìbò fẹ́ni tó fẹ́ fowó kówó yín ìyẹn Jìmí Àgbájé nínú ẹgbẹ́ PDP ló wà ológun dúdú sí yín nígbẹ́rẹ́ ìpàkọ́nù olè gbé olè gbà á ní Bọ́lá Tinubu Fáṣọlá Àǹbọ̀dé Dàgùdà ní September 2009 bóyá lẹ ti ẹ̀gbọ́n níbí báwọn British kó mú Bọ́lá Tinubu nílùú òyìnbó àwọn ẹkọ́nẹ́ẹ̀tì tí wọ́n wá di Airtel lásìkò yìí ó ní ò jẹ́ kí Bọ́lá Tinubu ó lọ sẹ́wọ̀n ìjọba nítorí pé gbogbo ẹ̀rí tó dájú tí yóò fi lọ ẹ̀wọ̀n nínú tẹlifóònù ló wà. bóyá lẹ tún gbọ́ nípa ilé iṣẹ́ kan Alpha Beta Consulting Nigeria Limited Bọ́lá Tinubu ló ní ilé iṣẹ́ àgbàyanu ní Alpha Beta ilé iṣẹ́ tí wọ́n yan 419 láàyò ẹ lọ béèrè láláùsá 10 billion naira ní Bọ́lá Tinubu ń rí gẹ́gẹ́ bí IGR nígbà tó ń ṣe gómìnà ìpínlẹ̀ Èkó 10 billion naira 10 billion naira lówó abẹ́lé tíjọba Èkó ń pa ìyẹn IGR ìgbà tí Fáṣọlá dé ni Fáṣọlá ṣètò tó sọ IGR ìpínlẹ̀ Èkó di 200 billion naira lọ́dọọdún ìyẹn ló bù mọ́ Bọ́lá Tinubu lójú tó fi lọ dá Alpha Beta Consulting Nigeria Limited sílẹ̀ ní mọ́sámọ́sá orogun ológun ọ̀fẹ́jú tó ọmọ olè nígboro ohun tó dunni ni pé Alpha Beta Consulting Nigeria Limited yìí lọ́wọ́ ń ṣe gbogbo kòǹkárì ìjọba Èkó Alpha Beta ló ń bá wọn gbowó orí pẹ̀lú IGR Alpha Beta ló tún wọ́n dìtì àkáǹtì ìpínlẹ̀ Èkó ẹ̀rí pé wọ́n ti kó sí páńpẹ́ Alpha Beta Consulting Nigeria Limited àwọn wá ń gba 15% lórí gbogbo owó tó bá ti wọlé sípínlẹ̀ Èkó láàrin ọdún méjì àkọ́kọ́ Fáṣọlá ti san 36 billion naira fún Bọ́lá Tinubu tó ní Alpha Beta Consulting ìyẹn ni Fáṣọlá ló ti pọ̀jù tó díjà òun pẹ̀lú Bọ́lá Tinubu àtọ̀nà àgbádárìgì ìyẹn Badagry road tí Fáṣọlá ò gbé fún Bọ́lá Tinubu ìyẹn ló wá jẹ́ kí Bọ́lá Tinubu ó káwọn èèyàn ní House of Assembly sòdí pé kí wọ́n yọ Fáṣọlá ohun tó díjà àwọn nígbà yẹn nìyẹn Bọ́lá Tinubu ló ń gba gbogbo lẹ́bíìsì ọjà pátápátá Bọ́lá Tinubu ló tún gbowó tó géètì sápò Bọ́lá Tinubu ní ń gbowó láísẹ̀nsì fún rédíò tẹlifíṣàn nípínlẹ̀ Èkó owó márẹ́ẹ̀jì tẹ́ ẹ bá san ní káńsù àpò Bọ́lá Tinubu ló ń lọ owó mọ́tò park èmi ti ẹ̀rù páwọn national tó ń gbà ló ń ná ó yanilẹ́nu pé Bọ́lá Tinubu ní tún gbowó oríta Bọ́lá Tinubu àwọn tó tún ti wheelbarrow àtàwọn ọlọ́kadà ní bus stop mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lónìí tẹ́ ẹ bá gbọ́ rí ẹ̀yin onímárúwá pẹ̀lú gbogbo owó tí wọ́n ń gbà lọ́wọ́ yín pátá Fáṣọlá kọ́ ló ń gbà o Bọ́lá Tinubu ni ìyẹn ló jẹ́ kí Dr. Adémọ́lá Dominic ó pe Lagos State Government lẹ́jọ́ òjijì la wá gbọ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní threatening Adémọ́lá kiri tí wọ́n fẹ́ yẹgi fún àwọn assassin ló jẹ́ k'Adémọ́lá ó sinmi lórí ọ̀rọ̀ náà.